Nǹkan tí mò ń tọ́jú ó pọ̀. Gbogbo ohun tó jẹ mọ́ àìsàn inú ara, ó sọkùnrin, ó sobìnrin, ó sọmọdé, ó sàgbà. Gbogbo ìtọ́jú ni mò ń tọ́jú. Ẹni tárọmọléegun ń ṣe, ẹni tí ò róyún ní, ẹni tẹ́dà ń dà láàmú, ẹni tó ní stroke, gbogbo ẹ̀ la mọ́ ṣe. Òun rèé, oríṣiríṣi ni. Àwọn rèé, kò sáìsàn tá ì sì tọ́jú. Ẹ dákun bàbá wa, kí ni eléyìí tí ẹ gbé sí ọwọ́ àlàáfíà yín, kí ló ń ṣiṣẹ́ fún? Èyí tí mo gbé síbí yìí ni pé ṣẹ̀ẹ̀kan sun ọkùnrin. Tọ́já sí pé ó bá ti lè bóbìnrin sùn lẹ́ẹ̀kan báyìí, Yóò da tọwọ́ ẹ̀ lẹ́ni. ọ̀làǹlẹ̀ ọmọ ló kù. Òkú ọ̀sà wọnú ni. Títí obìnrin tí ò wá rọ́mọ bí ńkọ́? Obìnrin tí ò rọ́mọ bí, òun rèé. Ìrí nǹkan oṣù ni o, ìrọ́mọ bí ni o. Tá a bá ti lè dà sínú omi ọsàn wẹ́rẹ́ tí bá ti ń lò ó, Ọlọ́run ó sì gbàdúrà. Olóògùn ọmọ, oògùn àrùn la ní. Ọlọ́run nìkan ló lọ́mọ lọ́dọ̀. Ṣùgbọ́n tárùn ò bá sí lára, kò sí ní tó mọ́ obìnrin má lè rí ọmọ bí. A tún wá ń gbọ́n pa àwọn àìsàn tó ń bẹ níta tó pọ̀ jù ní ìsìn, bíi stroke, àrùn rọpárọsẹ̀, àti bíi ìtọ̀ ṣúgà lóríṣiríṣi. Ǹjẹ́ ẹ̀yin náà ń ṣe ìtọ́jú àwọn tí à ń sọ yìí? Gbogbo nǹkan yẹn ló lóògùn dúdú tá a mọ́ ṣe. Ẹni tí ò bá mọ̀ ló kù. Tẹ́ ẹ bá gbogbo ẹ̀yìn yín ní ìsìn, ẹ ti rákọlé oríṣiríṣi. Kò sáàrùn kankan tó débí tèmi ìtọ́jú ẹ̀. Stroke rèé, wọ́n máa fi báàyàn jà ni. Àwọn àgbà wọn ní. Ọlọ́run sì máa gbàdúrà. Àrùn ìfúnpá gíga ńkọ́? Kò sí èyí tí ò sóògùn rẹ̀. Gbogbo nǹkan ló lóògùn. Tí nǹkan bá sì ṣiṣẹ́, láàrin ọjọ́ kejì lẹ ti mọ̀ pé oògùn eléyìí ó ṣiṣẹ́. Kì í ṣe pé bí ìsàlẹ̀ lò láàrin oṣù kan, ọ̀sẹ̀ kan, oògùn tó ṣiṣẹ́ léwọ̀n èso oògùn mọ́. Kí ni ìmọ̀ràn yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ níta fún ìlera ara wọn? Ìmọ̀ràn mi sí wọn ni pé kí wọ́n má dèra wọn mọ́lé. Afàrùn pamọ́, òun làrùn mọ́ pa. Tó o bá ti kọwọ́ tí ń bọ̀ ọ́ ba bí aṣọ, ọwọ́ náà ní ọ̀pọ̀. Ṣùgbọ́n tó o bá tàṣírí ara rẹ, orúkọ méjì làrùn jẹ́. Tú n láṣìírí kí n fi ọ́ lẹ̀, bò ń láṣìírí kí n pọ́. Ẹ jọ̀ọ́, ẹ bá wa dá orúkọ yín, kẹ́ ẹ wá bá a pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn èèyàn tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀. Orúkọ mi ni Olóyè Dálémọfóògùnlọ̀tọ̀ of Iwoland. Owólàkẹ́ olóró ọmọ Bàdàbárawú, torí àmàlà bara jẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080 ẹ̀ta-èje-èje 9-6-1. Ẹ bá wa tún pè lẹ́ẹ̀kan sí. 080-377-95761. Tí àwọn tó bá fẹ́ pè yín, bóyá wọ́n fẹ́ wá yín wá ní láti Èkó ni àbí láti ibì kan ni, bó ni wọ́n ṣe lè wọ ọkọ̀ dé ọ̀dọ̀ yín? Gbogbo ẹni tó bá ti ń bọ̀, tó bá ti lè dé roundabout nílùú Ìwó, tó bá ti pe ọ̀kadà ọ̀dọ̀ eégún Owólàkẹ́ Dálémọ, kó akẹ́fẹ́ wọn sàlẹ̀ ọba, ó ti dọ́dọ̀ mi, kọ̀sọ̀ lọ́kadà tí ọmọ ọ̀dọ̀ mi ní wo yìí o. Kò síbi téèyàn ti rí ọ́sọ̀, tó bá ti lọ́dọ̀ Dálémọfóògùn lòun ń lọ nísàlẹ̀ ọba, eégún Owólàkẹ́ olóró, gbogbo ọlọ́kadà ní á dá mọ̀. Tọ́ ẹ̀yin èèyàn wa, wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní àrùn ló ní fi mí pamọ́ kí n pọ́, tú mi rí àṣírí kí n fi ọlẹ̀. Bàbá wa Dálémọfóògùn ni àìrí tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí. Gbogbo ibikíbi tá a bá ti fẹ́ pè wọ́n, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ló ń lọ lórí afẹ́fẹ́ yìí. Ẹ pè wọ́n fún oríṣiríṣi èyíkéyìí àrùn tí ó bá ń bá wa jà. Rọmọlọ́pá, rọmọlẹ́sẹ̀ ni, àbí àjò ọjà rẹ ni kò gbéra tó ni, láàrin ibi tí o ti ń tajà ni, àbí ìdíwọ́ inú ilé, àbí jàǹkáwọ̀ ló ń forí kó ni. Bàbá wa Dálémọfóògùnlọ̀tọ̀ ń bẹ ní ìkàlẹ̀ fún yín. Ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Ẹ bá wa tó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. 080-377-95761.
761. ó dáa. tó bàbá wa yàtọ̀ sí àrùn ara tí ó ń ṣèyàn tí Ọlọ́run fi apá yín ká, tí èèyàn bá ní ìpèníjà bóyá nípa àwọn ayé tí ẹni ayé ti dè mọ́lẹ̀ tí ò rọ́nà àbáyọ, tó ti lọ káàkiri tí ó jẹ́ pé pàbó náà lọ̀rọ̀ ẹ̀ ń já sí, ǹjẹ́ tí ó bá dé ọ̀dọ̀ yín, ǹjẹ́ ọ̀nà àbáyọ máa wà fún onítọ̀hún? Ní agbára Ọlọ́run, ẹ̀dá ò ní oògùn, gbogbo ohun tá à ń ṣe irọ́ la fi ń pa, Ọlọ́run ní ń fàṣẹ sí. Kò sí ní téèyàn gbé dé ọ̀dọ̀ tiwa, Ọlọ́run máa ń gbàdúrà wa, torí àní lo nǹkan òdì, ohun tó bá yẹ ká ṣe lá ṣe. N rí sí lẹ́nu iṣẹ́ ni, ayé ń dà mí láàmú ni, kò sẹ́ni táyé ò dà láàmú, wọ́n yàtọ̀ fúnra wọn ni. Mo sì mọ̀ pàdúrà gbogbo wa Ọlọ́run jẹ́ kó gbà. Kò sí nǹkan téèyàn gbé dọ́dọ̀ wa, mò ń wá ìgbéga lẹ́nu iṣẹ́ ni, ọjà mi ò lọ wájú, n tà lẹ́nu ọjà mi, Ọlọ́run máa ń gbàdúrà, tá a bá ti bẹ Ọlọ́run tì í, Ọlọ́run sì gbàdúrà kálukú wa. ẹ ṣé.